Bíbélì ní ká wádìí ohun gbogbo dájú ká sì di òtítọ́ mú. Eléyìí ni àwọn oníròyìn òfegè ò ṣe o. Lórí awuyewuye tó ń lọ lórí ẹ̀rọ ayélujára wípé gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Fathia Balogun ti dolóògbé. Òun ni alákòóso rẹ̀ ti sọ pé ìròyìn òfegè ni ìròyìn tó lo ẹ̀rọ ayélujára TikTok káàkiri. Ìròyìn òfegè ni tí kò sì sí òótọ́ nínú rẹ̀. Àwọn alákòóso Fathia sọ pé kókókó lára Fathia le o, tí kò sì sí ohun tó ṣẹlẹ̀ sí i, tí wọ́n sì ṣèlérí pé àwọn yóò gbé àwọn tó gbé ìròyìn òfegè náà lọ sílé ẹjọ́. Gẹ́gẹ́ bí alákòóso Fathia ṣe sọ, ìyẹn Hype Agency, lórí ìkànnì Instagram Simon Ọlátúnjí táwọn èèyàn mọ̀ sí Big Sam ló ti kọ lọ́jọ́ 12 oṣù kejì ọdún 2026 wípé àlàáfíà ni gbajúmọ̀ òṣèrébìnrin tíátà náà wà, tí kò sì sí ohun tó ṣe é, àti wípé kò sí òótọ́ ọ̀rọ̀ nínú ìròyìn wípé òṣèré náà kú tàbí ṣe àìsàn. Ìròyìn òfegè yìí ló bẹ̀rẹ̀ sí ní lọ lórí ẹ̀rọ ayélujára TikTok, tó sì tàn káàkiri sórí ẹ̀rọ ayélujára mìíràn lóríṣiríṣi, èyí tó mú kí ìpayín kékeré wà fún àwọn olólùfẹ́ òṣèré náà. Ilé-iṣẹ́ náà ń dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ òṣèré tíátà náà tí wọ́n kàn sí wọn lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ wípé báyìí pé ìròyìn òfegè ni o. Kókókó lára Fathia Balogun wà o, gbọ̀nyin ló sì wà pẹ̀lú. Ìròyìn òfegè ni pé òṣèré náà ti kú.